kẹlọ pa mí ni ó ní no ó ní president ní káwọn pè mí wá àwọn lókè kò sí wàhálà mo ní but ẹrù wo ni kí ni mi ní ṣòkòtò mi náà àtàṣọ orí ẹ̀sùn bẹ́ẹ̀ bá tẹ̀lé ó gbé mi sínú ọkọ̀ ìgbà tó di bí aago 6 àdájí àdílé president yẹn ó ní kí tá à ń bọ̀ ni mo ní kò sí wàhálà ó ní mi béèrè pẹ́sẹ̀ mo ní kí ọ̀sẹ̀ kí mo fẹ́ béèrè àìdá kẹ́ gbé mi lọ Nàìjíríà lọ fúnjọba tàbí kẹ́ pa mí question láti bí ọdún méjì àbọ̀ question ìyá mi ti kú ní ìjẹta ó ní mo béèrè question ó ní ìyá mi ti kú ìjẹta torí tèmi náà ló sì fi kú ẹ̀yin lẹ́sìn jẹ́ lọ́rí bó ti ẹ̀ wájú kẹ́ gbà mí láì kí n sín kẹ́ sì gbé mi lọ tẹ́fẹ́ gbé mi lọ àbí kẹ́ pa mí ìyẹn tiẹ̀ sì dá kí wọ́n á ní gidi tẹ́fẹ́ mo fi dẹ́rù bà mí tó bá lè bá ń bá president sọ̀rọ̀ kó fún mi láyè kẹ́ sì yá mi tí n bá ti sí tán gbogbo tẹ́ bá fẹ́ sí kẹ́ sí ìyẹn dá torí mo mọ̀ pé torí tèmi ló ṣe kú ó ní kí sáfara balẹ̀ kí n jẹ́ kí president jáde àti president jáde ó ní báwo lára mi mo lára mi ò dáa ó ní kí ló ṣe mí mo ní wọ́n náà ni ó ní kí ló ń ṣe mo ní wọ́n ló fi mí pamọ́ síbí èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló fi mí pamọ́ kì í ṣe wọ́ Ọlọ́run fi mí pamọ́ ni wọ́n náà rí pé nígbà tẹ́ dá mi dé ní airport yín mo lọ ìyàwó mi lẹ́fi tàn mí mú bọ̀ mo nígbàgbọ́ pé bọ́lọ̀ ṣe fẹ́ kẹ́ ó rí ni Nàìjíríà rí mi mú kì í ṣe pé bẹ́ẹ̀ náà ẹ̀ tó state kan Nàìjíríà kì í ṣe ẹ̀ lọ́ọ́ kẹ́ dá mi dómi ẹ̀ tó bẹ́ẹ̀ bọ̀ Ọlọ́run fẹ́ kí n kẹ́kọ̀ọ́ ló fi sinmi pamọ́ ohun tó bá wù ọ́ kó ṣe ṣùgbọ́n gbà mí láyè kí n lọ sìn ìyá mi lé ó ní ìyá mi kú mo ló kú njẹta ó ní ó lóun bọ̀ ọba tó wọlé lọ pàtó jáde padà ó ní kí n kẹ́rù mi kí n máa lọ ó ló yọ̀ǹda mi. ẹ̀wù máa lọ́rọ̀. ó ló yọ̀ǹda mi mo tún àwọn òbí àbí wọ́n ń tàn mí ó ló yọ̀ǹda mi sẹ́ẹ̀ mo ní bò mo wá fẹ́ mọ lọ́nsìn kò sí tí mo fi lè lọ kò sí páálí kankan lọ́wọ́ mi Nàìjíríà ti kó gbogbo páálí mi lọ́nu ilé tí mo fi ń lọ Amẹ́ríkà lọ sí London lọ báwọn fámìlì mi ní Canada Germany so kò sí ìtẹ́ tí mo lè fi rìn náà ó ní kí ni mo fẹ́ lò kọjá bí ń jọ yẹn mo ló tí mo fẹ́ lò kọjá Germany yóò fún mi ìyàwó mi ló dẹ̀ mú wá oṣù kan péré ń dẹ̀ ń bẹ lórí ẹ̀ ẹ̀dẹ̀ ti gbà oníbàá ló ṣe rí mo ní pépà gbọ́rọ̀ wáyé ni mo ní ká ní mo fi rí kọjá ń jọ yẹn ni ọ̀tán bọ̀ǹgbà tẹ́ ẹ̀ jẹ́ kí n gbà lórí kọjá tẹ́ fi dá mi dóńbí kò sí tí mo tún lè fi lọ́wọ́ tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ president ní ẹ tó bá fún mi níwèé pé kí wọ́n gbé mi tó bá ti lè gbé mi dé Germany báyìí fi ó kulẹ̀ àwọn ọmọ mi méje ni mo ní bẹ ọkùnrin 6 obìnrin kan ìyàwó mi bí mbẹ ìmọ̀ yẹn gbọ́ra mi mbẹ ó lóun ọ̀lágbára ẹ̀ oníṣòwò tí n bá lè pa àwọn fámìlì mi náà kàn wá ràn mí lọ́wọ́ bí kàn gbé mi kúrò wọn lókè sọ sáà ti yọ̀ǹda mi pé sọ fáwọn ọlọ́pàá tó wà níbi tó fi mí pamọ́ sí pé kàn kúrò bẹ̀ wọ́n fi mí lẹ̀ wọ́n dẹ̀ pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kàn kó mẹ́ ó sọ fọ́gà ọlọ́pàá pé lọ́wọ́ dúró ọlọ́pàá kó mẹ́ kó lè mọ̀ wá free òun ok nígbà tí mo wá rí bẹ́ẹ̀ mo wá pa àwọn boys pé ó dàbẹ̀ ni pé wọ́n fi mí lẹ̀ mi ẹ̀yin bíi 5 ẹ̀ mọ̀ bọ̀ ọmọ jẹ́ mi nìkan àìmọ̀ wọ́n lè fẹ́ dọ́gbọ́n ẹ̀ mọ̀ bọ̀ àwọn dẹ̀ dé mo wá pé ìyàwó mi pé wọ́n fi mí lẹ̀ ó ní Jésù mo ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ bájọba bẹ Germany bẹ̀ yẹn pé wọ́n ti fi mí lẹ̀ kí ni wọ́n fẹ́ fi wá gbé mi kó mi tí n bá lọ Nàìjíríà ẹ̀mí ọ̀bọ o mo pe ti Canada náà ìyẹn náà lóun náà ti bọ̀ òun náà lọ bọ̀ ti Germany sáré yá ó mu dé níjọ́ kẹta bó ṣe dé kọjá lọ mo dé Germany kí n mọ̀ fa ọ̀rọ̀ ẹ̀gùn kábíyèsí àti mo dé Germany mo wá fẹ́ rì ní òun ó yíyé kábíyèsí ìwé ìgbélu mi wọ́n wá ní mo ní ìdí pálí Nàìjíríà wọ́n wá ní kí n lọ sẹ́ńpásì wa ní Berlin kí n lọ gbà pálí wa mo ní kí o lè lọ bẹ wọ́n ní kí ló dé mọ́ ayẹ̀ rádúrú ìwé tí mo kó síwájú yìí tí mo bá yẹ lọ bẹ̀ nbẹ̀ ní wọ́n bá yẹ mú mi ayé kan pàmí ìlà kó gbé mi lọ Nàìjíríà ni wọ́n bá dé gbé mi dé Nàìjíríà nǹkan ó change wọ́n lọ dà ṣùgbọ́n táyìn bá lè bá mi kọ̀wé síjọba Nàìjíríà pé ẹ ní di passport Nàìjíríà mi ìyẹn dà wọ́n sá fàáfà migration ẹni nínú lọ́ọ̀yà mi wá sọ fóun pé kó sign fún rẹ̀ fóun lòun ní kí n lọ kò lè sign kó wá mú wa lọ́dọ̀ mínísítà bàbá dọ́dọ̀ mínísítà yẹn ní oníkọ̀mọ́ tí ń ṣe ni ó ní adúrú ẹjọ́ tí mo rò yìí ó ní tí n bá lọ bẹ̀yẹn anything can happen ó ní ṣùgbọ́n wọn kọ̀wé sí embassy wa pé òun ní di passport mi mo ní tó bá ṣe mo ní wọ́n fún tèmi dẹ́mọ̀ pé òun ní fún ó wá kọ̀wé yẹn gbàtọ́ kọ̀wé ó tó bí oṣù 2 ó bá pè mí padà pé rìsọ́ọ̀tì ti dé kí n máa bọ̀ nígbà tí ń débẹ̀ lẹ́tà ló gbélé mi lọ́wọ́ ó ní Nàìjíríà sọ pé wọn ò lè fún mi pálí pé wọ́n ń wá mi wọ́n wanted mi ìwé yẹn bẹ́ mi mo lè fi yẹn kábíyèsí wọn kà lórí fóònù ọ̀mọ̀wé ni wọn Nàìjíríà lọ́lẹ̀ sáìn kọ́nsúlà wà lọ́hùn ló sáìn tó ń gbà táwọn tẹ orúkọ mi sórí sí táwọn sẹ́ndẹ̀ sábújá wọn ní káwọn ọmọ fún mi fi wọ́n wá mi oníṣùgbọ́n bóun ṣe rí òun ti ẹ̀mọ̀ nǹkan tó lè sọ mọ́ lóhun tó lè sọ ni pé mo ní ilé iṣẹ́ kan bí tí mò ń ta gàrí láti bí ọdún tó ti pẹ́ ìdẹ̀sẹ̀sẹ̀ níwèé ìlú yìí
ọmọ méje mo dẹ̀ níbi wọ́n jẹun ilẹ̀ gbówó lọ́wọ́ yín èmi mo ń tán àwọn mi so màá fẹ́ lọ ra gàrí ní London lọ ra gàrí ní Amẹ́ríkà ó ní sọ ń ta gàrí Amẹ́ríkà mo ní àwọn èèyàn wa máa ń gbé wá bẹ́ẹ̀ bí bàtà lè lọ rà Nàìjíríà máa mọ́ lọ rà láti Amẹ́ríkà lọ káàkiri London bí wàá ti lè lọ rà ó lóun fún mi pálí lu àwọn nígbà táwọn ọmọ tèmi ní òun fi mi náà ṣùgbọ́n ètò òun fún mi kò ní jẹ́rú tọwọ́ àwọn ọmọ mi yẹn òun fún mi ní protection passport tó jẹ́ ti Jámánì tó jẹ́ pé lùkìlù tí n bá dé tẹ́ni tí n bá ṣẹlẹ̀ òun ò ní ṣe kankan fún mi wọ́n gbé mi wá sọ́dọ̀ àwọn a lè jẹ́ protection fún mi torí kéèsì mi àwọn ti wádìí àwọn ní pé gbogbo àgbáyé lọ sí kéèsì yẹn àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ ṣe nǹkan tí wọ́n á sọ pé Germany lọ ní kan lọ pa mo dẹ̀ tún lọ́wọ́ ń bí tó bá dọjọ́ la táwọn ń bí mo dẹ̀ bá àwọn ọmọ sí táwọn bá dàgbà tọ́mọ́ mo bá jọba fa wàhálà wà fún mi pálí yẹn so mo rí pàdé àwọn bàbá mi gbà lórí mi tó ń tẹ́ pé ilé ìgbà ní kíákíá so mo wá bẹ̀rẹ̀ sí lo pálí yẹn fi travel lọ London lọ káàkiri ibi táwọn èèyàn wà ṣùgbọ́n mi tọ́lọ̀ dé lóṣè kábíyèsí ohun tó jẹ́ wá sunkún bá yín gan ni pé ọdún mélòó mo fẹ́ ṣe ẹ̀dá ìlú bàbá mi níbí ọdún karùn-ún àbí nǹkan rẹ̀ tí wọ́n ti lé mi kó mẹ́ bàbá Tinubu ló ń bẹ́ mẹ́ ọmọ yìí ni lẹ́yìn bá sọ fún pé ọmọ wa lọ́mọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nífẹ̀ẹ́ yẹn pé fọmọ yìí lọ́rùn lẹ̀ security táwọn fẹ́ dálẹ̀ kán gbé fún mi bàbá gbogbo báwọn Fúlàní ẹ̀sẹ̀ ń ṣe lọ́wọ́ mi ni mò ń gbọ́ bọ̀ nígbà tíjọba lé mi kó nù n bá ti wà ká ní pé mo free tí mi ṣe wanted ẹ ti mọ̀ pé lọ́wọ́ tó lè kojú wọn nu gbóǹbì kì í ṣe gbòòrò ẹ jẹ́ wọnú gbó tiwọn. Igbó. bàbá mi tán bá gbọ́ kùkù lajà pé ọlọ́wọ́ pé Ìgbòho ó sì ti dé ọwọ́ ọdẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí wọnú gbó lọ́la o bàbá ẹ mọ̀ pàtẹ́wọ́ pé ọ̀kárí ọmọ Ọládùkú inú gbó dà. àwọn mi lè mọ sọ pé mo ń janu ṣùgbọ́n tó bá yẹ pé mo ń janu ni ẹ̀yin bàbá mi ẹ gbàṣẹ lọ́wọ́ ìjọba pé ẹ free mi ẹ wá lé mi wọ gbó tí mi bá wá wọ gbó lọ ẹnì kan tún mi mú tí mi bá lé wọn kó nu gbó ẹnì kan pa mí. Intercontinental ballistic missile. ẹ̀yin bàbá mi lẹni mi ohun tẹ́yin bàbá mi fún mi mo mọ̀ láti bá ṣé bíbọn làwọn fẹ́ yìn àwa máa gbàgbọ́n lọ́wọ́ wọn àwa dá wọn dọ̀bálẹ̀ àjà wọn lẹ́gbàá pé ẹ mọ̀ wọ̀lú bí wọ́n lè wá níbí. wọ́n bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo láwọn ọmọ tó lè lọ sí kí wọ́n wà tá a lè jọ wọnú gbó bá wọn wí àti pé ká tó wọ gbógun táwọn gan bá gbẹ ogun ṣe ń ṣe fún wọn ní Kwara ilẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn lọ́dọ̀ àwọn ọba aládé wọ́n di ìlú wọ́n lè dé wọn kó bẹ́ẹ̀ tí ó sẹ́ni kankan bẹ́ẹ̀ ní gómìnà láàdí mẹ́ẹ̀ wọ́n lé gbogbo aráàlú yẹn tí ò kẹ́ni kankan ẹ wo bàbá mi ẹ̀yin lẹ́ ní ìlú ẹ̀yin lẹ́ jagun lẹ́ tẹ́ gbogbo ìlú yẹn dúró ọlọ́wọ́ ìsọba kékeré nílẹ̀ Yorùbá ń bì ní Nàìjíríà yìí gan. ẹ̀yin bàbá wa sọ wípé ajá òní tó ń bo ẹkùn kábíyèsí ẹkùn lẹ́yìn ajá làwọn pípù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kan máa ń fọ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí ọ sábà ẹ gbà mí gbogbo nǹkan mi ni wọ́n gbẹ́sẹ̀ lé kábíyèsí. See the dramatization Ọpọlọwà yóò dìbò. Ẹ̀kọ́ ní iye pàtó kò jẹ́. Ẹ̀kọ́ yèyé sà. Ẹ̀wù má lọ̀rọ̀. Ẹ̀yin bàbá o. Ó fún mi apá wọn. Aláwárí ìwárí. Kí ọmọ wa Sunday Igboho ẹ káàbọ̀ sí lọ́wọ́. Mo dẹ̀ kí ẹjọ́ sọ. Mo dẹ̀ kí àwọn tó tẹ̀lé Sunday Igboho wá. Gbogbo yìí o. Ẹ káàbọ̀. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Pé ìrìnkèrindò Sunday Igboho nígbà tó bẹ̀rẹ̀ títí dé àkókò tá a wà yìí adúpẹ́ fọ́lọ́run pé ẹ̀mí ẹ̀ sì wà ń bẹ̀. Àwa gẹ́gẹ́ bí ẹnìkan ní gbogbo Yorùbá a lè sọ pé Sunday Igboho kì í ṣe ọmọ wa ni. ẹ ṣe kábíyèsí fọlọ́wọ́. Ọmọ wa pàtàkì dẹni kì í ṣe ọmọ lásán. Gbogbo ìgbésẹ̀ tó gbé ètò kọjá àdíjẹ́ kí ilẹ̀ Yorùbá kó dáa ní kó túbà kó túṣẹ. Adúpẹ́ fọ́lọ́run
ìjọba náà mọ̀ pé ìgbésẹ̀ Sunday Igboho kì í ṣe fún ti ara ẹ̀ nìkan, fún orílẹ̀-èdè ti Yorùbá ni. Torí bẹ́ẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí ìlú, a gbọ́dọ̀ fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀. ẹ ṣe kábíyèsí o. Bí gbogbo ẹ ṣe ń lọ náà là ń gbọ́ ìrìnkèrindò náà títí tó gbà tí ẹ lọ tí wọ́n wá fi àtàkì nílé ẹ fi lọ Benin Republic títí dé Germany. Bó ṣe ń lọ náà la máa ń gbọ́, la máa ń kà. Inú wa sì dùn pé Sunday Igboho ó wà láyé, wà láàyè. Kò sígbà tí ìlú òkè wà challenge. Tó bá ti wà challenge, àwọn ọ̀dọ́ ló máa ń jáde. Irú ọmọ kan bẹ́ẹ̀ ni Sunday Igboho. Gbogbo ọ̀rọ̀ tí tẹ́ sọ mo ti gbọ́, gbogbo ẹ̀ mo ti gbọ́. Arìnrìn náà kò dẹ̀ ní jẹ́ èmi nìkan, mi gẹ́gẹ́ èmi pẹ̀lú àwọn ọba tó yẹ nílẹ̀ Yorùbá, a máa rìn ní pàtàkì lábẹ́ kábíyèsí Ọọ̀ni Ìrìṣà. ẹ ṣe kábíyèsí. Torí pé Yorùbá láti jẹ́ ẹyọ kan. Nǹkan tó bá ti a máa fòwe lọ́wọ́ mi pé nǹkan tó bá bá ojú á bá ìwà kábíyèsí. Torí ìgbà tó ń bá ojú lọ gbà yẹn àti mọ̀ pé tá a bá múra ó lè bá imú pẹ̀lú ẹ̀. Ìgbà yẹn ni Sunday Igboho jáde. Ìgbà tí Sunday Igboho jáde, gbogbo ìgbésẹ̀ tó gbé ó fi hàn pé àwa Yorùbá àdára lẹ̀, pé a tó kọjú sí ogun tó bá kọjú sí wa. So a dúpẹ́ fọ́lọ́run pé gbogbo ẹ̀ ti kọjá. Àìmọ̀ràn mi ni pé ká máa ṣe ní díẹ̀díẹ̀, ní sùúrù ló gbà ń sìn. A dúpẹ́ fọ́lọ́run pé ìjọba tó wà ń ta tó jẹ́ pé ìjọba ọmọ tiwa náà ni. President wa tó wà ń bẹ̀, Bọ́lá Ahmed Tinubu, níta máa fi ràn lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà fi máa dá. Ìyẹn ṣe pàtàkì, gbogbo wa náà la máa jọ gbé ìgbésẹ̀. Torí tí ò bá sí ń bẹ̀ lé nísìnyí, ibi tá a wà yìí lè máa, gbogbo rògbòdìyàn tó ti kọjá náà sì lè máa tẹ̀síwájú. A rí pé gbogbo ẹ̀ ti lọlẹ̀, ó ti lọlẹ̀. So ká sọwọ́pọ̀ pẹ̀lú ìjọba kí ìlú túbà kó túṣẹ. Kò sígbà tí Sunday ó máa wálé ẹni ṣáà pẹ̀lú ìrọ̀rùn àláfíà. Gbogbo ìkólọ náà àdúrà wa nípa gbogbo ìkólọ pátápátá padà. Àdẹ̀ní fojú sunkún ẹ̀. Ò ní bàjẹ́ o. Òkè náà ló wá sọ̀ máa lọ. Àwọn tó ń tẹ̀lé ẹ náà ò ní kí wọ́n jìnnà o. Ò ní kí wọ́n ṣìnà o. Oníkàkú àríjẹ àrímu. Buhari náà àrílò. Gbogbo ìgbésẹ̀ náà bó ṣe sọ. Díẹ̀ ló la máa sọ. Fún ìdí tó kù. Kẹ́ dá wa di Ọlọ́run fún wa ṣe. Ẹ ṣé ẹ káàbọ̀, ẹ pẹ̀lẹ́, gbogbo ẹ̀ náà Ọlọ́run máa dúró tì yín, ẹni fẹsẹ̀ kọ́ ọ. Ẹ wú mọ́lẹ̀.